Hello. Ẹ̀yin èèyàn mi o, ẹ mà ṣe é pọ̀ o. Ẹ kú tẹ́tí gbọ́ wa o. Ẹ kú bẹ́ ṣe ń bá wa share, tẹ́ ń bá wa subscribe. Ọlọ́run á bá yín ṣe gbogbo nǹkan tó ṣe tí yín ní àṣeyanjú àṣepé o. Bẹ́ẹ̀ ni, lórúkọ Baba àti Ọmọ àti ti Ẹ̀mí. Jésù Kristi Olúwa wa. Amen. Nọ́ba ni kí máa ṣe kékeré pé ìyá onífá ó wá bá kábíyèsí ní láàfin lónìí. Pé kábíyèsí o, etí yín mélòó pé òun sáré wá wo nǹkan kan ní ààfin. Pé ibi tóun wà náà sọ fún òun pé kò yá tètè sáré lọ sí ààfin. Pé wọ́n ní gbogbo ààfin yẹn ṣókùnkùn biribiri. Wọ́n rí òkùnkùn birimù ní gbogbo ààfin yẹn. Pé kí kábíyèsí pé ìyá onífá tètè sáré lọ jíṣẹ́ fún kábíyèsí. Pé àwọn ìbẹ́ta tí Naomi bí yẹn. Pé wọ́n wá bọ́n ṣe fẹ́, wọ́n fẹ́ dá àwọn ọmọ yẹn sí. Nǹkan kan ò ní ṣe àwọn ọmọ yẹn. Ààbò Ọlọ́run máa dájú lórí wọn. Ẹni bá ṣẹ́ igi ó máa forí ara ẹ̀ rù lórí àwọn ọmọ yẹn. Pé therefore pé òkùnkùn tó fẹ́ ṣú láàfin yẹn. Pé kí kábíyèsí yá tètè bẹ̀rẹ̀ sí ní máa mọ bó ṣe máa secure, ó máa ṣe ààbò, tó máa ṣùrùbù, tó máa wá gbogbo bí nǹkan kan ṣe ní ṣe Naomi àti àwọn ọmọ ẹ̀. Pẹ̀lú agbára oore ọ̀fẹ́ Ọlọ́run pé nǹkan kan ò ní ṣe wọ́n. Pé òkùnkùn tó ń rí pé darkness ni o. Pé ọpẹ́lọpẹ́ pé Naomi wà láàfin. Pé Naomi wá ń jẹ́ ìmọ́lẹ̀ ní ààfin yẹn. Bí òun ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní kò tiẹ̀ wo kábíyèsí lójú. Wọ́n ní bí ìgbà pé kó tiẹ̀ fọ́ kábíyèsí, kó bo kábíyèsí pẹ̀lú ìbínú tí ìyá onífá tó gbé dé ààfin yẹn lénìí. Kó wá sọ fún kábíyèsí pé kábíyèsí ń fi ìgbésí ayé ẹ̀ fi ń ṣeré. Pẹ̀lú bọ́n ṣe sọ fún pé kó gba àwọn seers tó ń wá sáàfin. Wọ́n ní gbogbo àwọn aríran tó ń wá sáàfin. Wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí. Kí ni ìtumọ̀ àwọn obìnrin tó kún inú ààfin tí ò sí ìmọ́lẹ̀ kankan ní ara wọn? Èyí tó jẹ́ ìmọ́lẹ̀ òun ló lé dànù. Pé kí kábíyèsí yá tètè mọ bó ṣe máa ṣọ́ ara gidi gan, kó ṣọ́ra ṣe. Pé kó di rẹ̀ lámùrè kíákíá. Kó má fi rẹ̀ ẹlẹ́yọ̀bọ̀kẹ́ o. Torí òkùnkùn, wọ́n ń gbé òkùnkùn bọ̀ nínú ààfin ní birimù. Bí ó ṣe ní jẹ́ kí Naomi kó tún bínú padà sí Àkúrẹ́. Kó kù sọ́wọ́ kábíyèsí pé kó múra gidi gan. Pé kábíyèsí múra gidi gan. Torí ọlọ́kùnkùn ń bọ̀ o. Kókùnkùn yẹn kẹ̀dẹ̀rẹ̀ àwọn olórí. Wọ́n set trap rẹpẹtẹ sílẹ̀ fún kábíyèsí. Torí òkùnkùn tó fẹ́ dàbolẹ̀ ní ààfin. Pé kó yá dìímù. Kó tọ́jú Naomi dáadáa. Kó tọ́jú Naomi dáadáa, kò gbọdọ̀ mú Naomi bínú. Kò dẹ̀ gbọdọ̀ sọ ọ̀rọ̀ òdì fún Naomi. Pé kó bẹ̀rẹ̀ sí ní máa mọ bó ṣe fẹ́ tí Naomi ò fi ní bọ́mọ lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀. Ó bọ́mọ lọ́wọ́ lágbára Kristi. Pé wọ́n sọ fún kábíyèsí pé kó àwọn pípù yẹn kúrò láàfin. Kábíyèsí pé kò fẹ́ gbọ́. Wá ìgbọràn kábíyèsí. Pé ó fẹ́ fa òkùnkùn birimù. Ọlọ́run dẹ̀ ní jẹ́. Wọ́n ní lóòótọ́ ni. Ṣé kò wá rí bẹ́ẹ̀ ni? Ṣé wọ́n sọ pé wọ́n ti torí pé owó kábíyèsí, torí oyè ìjòwú kábíyèsí àti kíni? Lóòótọ́ nítorí owó kábíyèsí. Lóòótọ́ nítorí ọlá kábíyèsí. Lóòótọ́ gbogbo nǹkan kábíyèsí àwọn fẹ́ gbà. Ashley ló ti ń sunkún orí burúkú tó ní tòun ti ta tóun bá kúrò láàfin. Pé kán bá òun lọ bẹ̀ kábíyèsí. Kò síbi tóun ń lọ.
tóun bá fi kábíyèsí lẹ̀ ìgbésí ayé òun tó ti bàjẹ́. Bẹ́ẹ̀ náà ni kankan nínú gbogbo wọn. Wọ́n láwọn ò lọ torí wọ́n ti mọ̀ pé tí Naomi bá ń wọ ààfin yẹn, ìmọ́lẹ̀ ni ó máa ba gbogbo iṣẹ́ ọwọ́ òkùnkùn wọn jẹ́. Ó máa ba gbogbo iṣẹ́ ọwọ́ wọn jẹ́ ni. Torí náà wọn ò fẹ́ kí Naomi wọ́n fẹ́ òkùnkùn nínú ààfin yẹn. Wọn ò fẹ́ ìmọ́lẹ̀ rárá. Torí bí Naomi ṣe wà ńbẹ̀ yẹn, ara ń ta wọ́n. Gbogbo ìyà tó ń jẹ wọ́n kò ṣeé kó. Ara ni wọ́n gidi gan. Wọn ò mọ bó ṣe fẹ́ ṣe. Torí ẹ̀ náà ṣe ń develop ìrunú, ìbínú, ara kíkan, ara títa. Òun ló ń ṣe wọ́n tó wá ti mọ̀ pé Naomi wà ńbẹ̀. Kí ló dé? Òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè gbé papọ̀ tẹ́lẹ̀. Wọ́n ní ìmọ́lẹ̀ ti dé, òkùnkùn láti paradà ni. Kí ló dé tó jẹ́ pé wọ́n ní wọ́n fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀? Kábíyèsí, àánú kábíyèsí ṣe mí. Kábíyèsí, kí ló dé? Ẹ jọ̀wọ́ àwọn ará ibí báyìí náà. Ẹ jẹ́ kó máa bá tiwọn lọ. Kó máa gbé òkùnkùn wọn lọ, kó gbé dànù, kó gbogbo òkùnkùn kúrò láàfin. Kí ni gbogbo eléyìí? Wọ́n ní tí Naomi bá ti kúrò láàfin báyìí pé òkùnkùn bẹ̀rẹ̀, wọ́n á ráyè mú kábíyèsí. Pé ṣùgbọ́n ní tí Naomi wà ní ààfin pé ìmọ́lẹ̀ ni. Kí kábíyèsí má ṣe gba òkùnkùn láàyè mọ́ o. Kó má jẹ́ kó òkùnkùn wá bá múlẹ̀ nínú ààfin o. Wọ́n ní ìyá onífá dẹ̀ sọ kìkì ọ̀rọ̀ pẹ̀lú tìbínú kí ìyá onífá kan bínú jáde kúrò láàfin nígbà tó ti ṣàlàyé fún kábíyèsí. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ọmọbìnrin yẹn o. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe Naomi o. Naomi kí kábíyèsí ṣọ́ra, má jẹ́ kí Naomi tún bọ́mọ ẹ lọ́wọ́. Má jẹ́ kí Naomi kúrò láàfin yẹn. Wọ́n ní ìyá onífá, Ọlọ́run kó túbọ̀ tọ́jú ìyá yẹn. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run, àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa tó jẹ́ kí kábíyèsí rí irú Naomi yẹn fẹ́. Tó jẹ́ pé Naomi ń tàn mọ́lẹ̀ sínú ààfin yẹn nígbà gbogbo. Bí a gbọ́ pé Ashley ti kó gbogbo òrìṣà ẹ̀ kúrò ní ààfin nítorí pé níwọ̀nba ìgbà tí Naomi bá ń wá sáàfin. Naomi ò tí wá permanent ńgbà yẹn o. Kò tí ṣe mọ́ ritual yẹn tán. Ó kàn ń wá ó ń lọ. Wọ́n ní bí Naomi bá máa wá sáàfin, ara máa ta wọ́n ni. Eléyìí tó ti fẹ́ ba ògùn wọn jẹ́ o. Ó ti fẹ́ ba òrìṣà wọn jẹ́. Wọ́n ní gbogbo àwọn àǹjọ̀nú òrìṣà yìí gbogbo wọn máa sá jáde kúrò ní ibi kọ́lọ́fín wọn. That is God. Ó ní àyà yóò pa àwọn àlejò, wọ́n fi ìbẹ̀rù bojo sá kúrò nínú kọ́lọ́fín wọn. Tó bá ti rí ìmọ́lẹ̀ báyìí wọ́n máa sá mọ́ gbogbo. Kò sí bọ́n ṣe lè appease agbára wọn ní ààfin yẹn lórìṣà yẹn. Kò ní jẹ́ torí spirit yẹn ti sá lọ. Naomi kàn ń ba gbogbo ògùn wọn jẹ́, ó ń ba òrìṣà wọn jẹ́, ó ń ba gbogbo ẹ̀ torí ìmọ́lẹ̀ ni Naomi. Kí ló dé tí kábíyèsí ò ní sọ pé ikú tó máa pa Naomi ló máa pa? Torí ẹ̀ ni kò tiẹ̀ fẹ́ fi in a second ó yé kábíyèsí. Kò lè ever fi Naomi sílẹ̀. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí ìyá onífá wá jẹ fún kábíyèsí ni pé ìmọ́lẹ̀ ni Naomi, òkùnkùn láti paradà. Wọ́n ti jíṣẹ́ fún kábíyèsí kí Ọlọ́run kó kún kábíyèsí ní ọwọ́ láti dúró ti kábíyèsí ní ààfin. Kí kábíyèsí lè rí ọ̀nà láti gbé ọ̀rọ̀ ilé ayé ẹ̀gbà àwọn obìnrin tó wà láàfin kan yàgò fún lórúkọ Jésù. Kan yàgò fún torí wọ́n pa á lónìí pa á lọ́la tójú náà bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa wò. K'Ọlọ́run kó kún kábíyèsí lágbára. One way or the other lọ́nà àlọ́nà ìyanu. Kan chase gbogbo àwọn òkùnkùn kúrò nínú ààfin.
Agbára Kristi Jesu. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé o. Ẹ ṣé ń tẹ́tí sí wa o. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan. Bye.